Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Today we're going to be talking about the Queen reaction. Nígbà tí kábíyèsí ra ilé ńlá fún wọn láti move lọ. Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn. If today is your first time on my channel, please can you go straight to that notification bell so that whenever I post a gist, you can get it. This is your girl, Mashallah. I normally talk about royalty and celebrity. If today is your first time, please just go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my whole subscriber, I say thank you. God will bless you. Okay, lọ́wọ́ yín mama lọ. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Kábíyèsí ti ra ilé ńlá o. Wọ́n ní Olori Rónkẹ́ ni wọ́n jọ gbé ìgbésẹ̀ yẹn láti ra ilé ńlá so that àwọn olórí yìí wọ́n á lè move lọ síbẹ̀ so that Queen Naomi á lè padà wá sí palace, wọ́n á lè fún wọn ní privacy pẹ̀lú Tadenikawo. Wọ́n ní kété tí kábíyèsí break news fún wọn, wọ́n ní ṣe ni gbogbo wọn sunkún. Ẹjọ́ alẹ́ ìjì ni nǹkan tá a gbọ́ là ń sọ o. Nǹkan tá a gbọ́ là ń sọ. Wọ́n ní gbogbo wọn bá ń sunkún. Ṣé ẹ mọ̀ pé ilé tí kábíyèsí kọ́kọ́ kọ́ tẹ́lẹ̀ wọ́n sọnà sí ni. So ọ̀rọ̀ yìí dẹ̀ bà kábíyèsí nínú jẹ́ gan. To the extent pé wọ́n nígbà tí wọ́n lọ sẹ́yìn ilé wọ́n lọ rí àwọn empty jerrycan tí wọ́n gbóòórùn fuel nínú ẹ̀. So that means pé àwọn èèyàn tí wọ́n rán ni ó ló spray gbogbo building yẹn tó sọnà sí. Ẹ̀rí ipò lágbára ọ̀tá ajílẹ̀ lómi o. Ilé tá à ń sọ yìí is over 10,000, mo ní 10,000, is over millions of dollars ni wọ́n fi parí ilé yẹn tí wọ́n lọ sọnà sí. Anyway, ìgbà tí kábíyèsí tí wọ́n gbégbèsẹ̀ yìí, nǹkan tán ṣe yìí ó dùn mọ́ mi nínú o. Mo dẹ̀ mọ̀ pé inú Queen Naomi gan máa dùn torí Queen Naomi need privacy wọn seriously. Wọ́n ní palace kábíyèsí, wọ́n ní palace tó tóbi tó dẹ̀ fine gan ni wọ́n ní ṣe lè máa rí pé wọ́n paradise. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí kábíyèsí ti tọ́ wọn lẹ́nu wò ni ká nígbà tí kábíyèsí fẹ́ wọn lọ ra ilé fún wọn tán ní kán máa gbé bẹ́ẹ̀ páwọn ò fẹ́ kán wá sí palace. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ ìkọlà bá máa sọ. Wọ́n ní ìgbà tí kábíyèsí wá ní kán move lọ sí Olori palace, wọ́n ní wọ́n yarí wọn láwọn ò lọ. Pé kábíyèsí ò máa rí àwọn láti lọ gbé àwọn síbẹ̀ nǹkan kan. So wọ́n wá jọ gbìmọ̀ pọ̀, wọ́n sọná sínú pálásì. Wọ́n ní nǹkan tí kábíyèsí gbọ́gàn wọn lè gbé wá sórí social media alẹ́jì ni o, nítorí pé Mariam wọ́n ní pé ìgbà tí ó máa wọ inú palace òun àtàwọn èèyàn kan náà jọ wọ̀ àti driver ẹ̀, so definitely wọ́n suspect ẹ̀ pé ó máa lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀. So right now building yẹn wọ́n ló tóbi gan, wọ́n ní kábíyèsí máa renovate ẹ̀ sí taste wọn. Ṣó ti yé yín? Wọ́n ní kábíyèsí máa renovate ẹ̀ sí taste wọn. Ṣé rí Olori Rónkẹ́? She is a very very good person and Olori Rónkẹ́ gbé dání gan ni o. Owó wà lọ́wọ́ Olori Rónkẹ́ o. Ṣé rí àwọn tí wọ́n bá jẹ́ nǹkan kan náà máa ń pariwo. Ẹ wo bí Olori Rónkẹ́ ṣe look simple. Ṣé ẹ lè rí pọ́n lówó tó yẹn? Mariam tí ò jẹ́ nǹkan kan ló máa halẹ̀, ló máa parọ́, ló máa ṣe ògbè. Anyway, so ṣé àmọ́ pé bí wọ́n ṣe jó palace yẹn wọ́n ti rò pé ó ti parí nìyẹn, pé àwọn ti overcome Queen Naomi, pé Queen Naomi ò ní padà wá sí palace mọ́. Ẹ tanra yín ẹ tanra yín yọkọlú. So wọ́n ti rò pé kábíyèsí ò ní ra ilé mi, wọn ò ní kọ́lé mi, wọn ò ní láwọn mọ́, ipá wọn ti wà níbi táwọn máa gbé, ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú. So wọ́n ní kábíyèsí fún wọn ní ṣọ́kà. Kábíyèsí wọ́n wá intelligent. Kábíyèsí gbọ̀ngàn wọ́n wá intelligent. Kábíyèsí mo gbé bà fún yín o. So ṣé mọ̀ pé ilé ayé yìí ó dáa kéèyàn máa ṣe dáadáa honestly.
ọwọ́ tí Mariam gbé wá ọwọ́ burúkú gbáà ni, ọwọ́ tí ò dáa ni. Mariam, èèyàn burúkú ni ẹ o. Ṣé o mọ̀ pé legacy tó gbé wá sí palace yẹn kò lè parẹ́ láíláí? Wọ́n máa sọ lọ ní forever yìí pé kábíyèsí níyàwó kan tó ń jẹ́ Mariam tó ṣebi tó ṣebi tó ṣebi tó ṣebi. Ṣé o mọ̀ pé ẹnu ẹ náà ló fi ń sọ gbogbo ibi tó ṣe? Ó yẹ kó dọwọ́ bojú ni, ìwọ àti Ashley, ẹ̀yin méjèèjì ó yẹ kẹ́ dọwọ́ bojú ni. Wọ́n ti rè é pé ó ti parí fóko ẹ̀ Naomi, pé àwọn ti close chapter. Àdúrà ń gbà o ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká máa múra, ká máa gbàdúrà, ká múra sádúrà dáadáa. Nítorí pé Ọlọ́run ò kì í fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Ọlọ́run dójú ti àwọn ọ̀tá Queen Naomi, wọ́n gbé wọn borí wọn. Ẹ̀yin èèyàn, gist tí mo gbọ́ nìyẹn tí mo ní kí n mú wá fún yín. Ẹ wò ó, tẹ́ ẹ bá ti subscribe, ẹ lọ subscribe so that whenever I post any gist ẹ tètè máa rí. Ẹ lọ subscribe, ẹ jẹ́ kí n gbàdúrà fún yín. Ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, tẹ́ ń like, tẹ́ ń share. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń tẹ like, tẹ́ ń ṣe share, tẹ́ ń subscribe báyìí? Ọlọ́run máa bá mi bless ọwọ́ yín. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọmọ, Ọlọ́run á fún yín lọ́mọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọkọ, Ọlọ́run á fún yín lọ́kọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá visa anywhere in the whole world, Ọlọ́run á gbé yín débẹ̀ láyọ̀ àtàlàáfíà. Àwọn tó máa interview yín, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ pàdé elénìní tó máa deny yín. Àwọn tó máa interview yín tó máa grant visa fún yín lè máa bá pàdé láṣẹ Ọlọ́run. Tinútinú mi mo fi gbàdúrà fún kábíyèsí. Kábíyèsí ètò ẹ ṣe yóò dùn mọ́ mi nínú. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín. Ọlọ́run á gbàdúrà yín. Bẹ́ẹ̀ ṣe dójúkun ti Queen Naomi. Ọlọ́run ọba kò ní dójú tì yín. Gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kábíyèsí Ọlọ́run á ṣe fún yín. Ilé Ifẹ̀ ò ní dàrú. Ìgbà tẹ́ wà lórí ìtẹ́ bàbá yín yìí, ní agbára Ọlọ́run ẹ máa pẹ́ kọrin kéṣe. Ní agbára Ọlọ́run. Ẹ̀yin àti Queen Naomi, àárín yín ò ní dàrú, ọmọ aráyé ò ní dà yín àárín yín rú ní àṣẹ Ọlọ́run ọba. Tàdé ni ká wò á lọ́wọ́ rere lẹ́yìn. Ẹ ṣé gan kábíyèsí, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ mú voice mi tẹ́ fi ń ṣe fídíò, ẹ stop ẹ o. Ẹ stop ẹ o because ẹ fẹ́ kí n test YouTube channel yín sórí YouTube àbí Facebook àbí Instagram. Ẹ má mú voice mi mọ́. Ẹ share fídíò mi, ó better because nǹkan tẹ́ ń ṣe ò dáa. So ẹ̀yin ará ilé,